yu'azzim ar-raghba ẹ jẹ́ kó hàn pé nídìí rẹ̀ ẹ jẹ́ kó ojú kòkòrò yẹn hàn sọ́lọ́run pé eléyìí nídìí tí ń béèrè ọ̀n ṣàdúrà tó ń wo tẹlifíṣàn ń wo bọ́ọ̀lù ń sì ń fa tẹ̀sùbá ẹ bá rí ẹlòmíì bàbá lòun ń ṣàdúrà gan ẹ̀yin kan sọ pé ọba kémi ní mọ̀ ní nǹkan ò dìsáàbù ẹ̀ ọba ipá wọ̀ ọmọ èèyàn bá ti máa bì í bù í olúwa náà fẹ́ bẹ́ẹ̀ olúwa fẹ́ bẹ́ẹ̀ nànẹ́bí ń wì wal yu'azzim ar-raghba ẹjọ́ lọ́run orí pé nídìí tẹ̀ ń béèrè ẹ fi ojú kòkòrò ẹ fi nídìí hàn ọlọ́run yá nídìí kìíní lóòótọ́ fa inna Allaha la yata'azzamu shay'un a'ta ara wal yu'azzim ar-raghba òun ní pé ẹ má fojú kéré nǹkan kan tẹ́ bá tọrọ lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan kékeré kankan gbogbo ń tọ́ bá nídìí onídìí ẹ̀ ni wọ́n máa kẹ́nu báyìí náà mọ̀ká tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹnu kíni wal yu'azzim ar-raghba ara àtúnmẹ̀ ẹ̀ ni pé ẹgbẹ́ ń tẹ́ fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ni ẹ ṣe kíni ẹgbẹ́ tóbi o ẹjọ́ bá bàrà lójú yín o ẹ̀ ní ilẹ̀ fi ń béèrè o ẹ̀ ní ilẹ̀ fi ń béèrè o ọlọ́run yìí la yata'azzamuhu shay'un a'ta kò sí nǹkan kan tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run já adúrú eléyìí ní wàá fún yàn kò sádúrú lọ́dọ̀ ọlọ́run kò sí tí ò lè bùn yàn kò sí tọ́lọ́run ò lè bùn yàn ìwọ ni ọmọ bó ti tọrọ ntọ́ ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹjẹ́ àfiyèsí attitude wa ń pa àdúrà ọwọ́ púpọ̀ nílẹ̀ Yorùbá yìí ọwọ́